A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ 26 oṣù kejìlá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún ká padà wá ní ṣókí à ń bọ̀. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Pẹ̀lú bí gbogbo orílẹ̀-èdè lágbàńlá ayé ṣe ń ṣe àjọyọ̀ ọdún kérésì tó ń ti ìpalẹ̀mọ́ ọdún tuntun báyìí, púpọ̀ nínú àwọn ènìyàn ọ̀hún náà lóníkálukú ń sọ ìrírí rẹ̀ lórí ọ̀rọ̀ ọdún. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní báwo lọ̀bọ̀ ṣe ṣe rí tí náà kí ò ṣe, àdíá fún orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tí oníkálukú wa náà ṣe àjọyọ̀ ọdún, ṣùgbọ́n tó jẹ́ pé púpọ̀ nínú àwọn ènìyàn yìí oníkálukú ló jẹ́ wípé ṣé bó ti mọ ẹlẹ́wà ṣàpọ́n ni wọ́n fi ọdún kérésì ti ọdún yìí ni wọ́n fi ṣe, látàrí bí nǹkan ti rí lórílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa eléyìí tó dẹnu kanlẹ̀ bí àgbò èyí tó jẹ ìwọ̀, èyí tó sì mú ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti máa ké ìrora sí ìjọba àpapọ̀ lẹ̀ yìí wípé láti ìgbà tí ààrẹ èyí tó ń bẹ lórí àléfà, ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti dórí àléfà, ìgbà náà ni nǹkan ò ti fararọ mọ́ o lórí ẹ̀kún owó orí epo èyí tí wọ́n yọ ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023, èyí tó ti mú gbogbo nǹkan kó gbé owó lórí. Àwọn ọmọlẹ́yìn Kìrìsìtẹ́nì CAN, Christian Association of Nigeria, àwọn mà ní wọ́n ti wá ké sí ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n jọ̀ọ́ láti tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ìyàn èyí tó ń jarílẹ̀-èdè yìí tó ń ti ọrọ̀ ajé àti ebi èyí tó ń pa àwọn ọmọ Nàìjíríà. Gẹ́gẹ́ bí àwọn ọmọlẹ́yìn Kìrìsìtẹ́nì CAN bí wọ́n ti sọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ ìkíni fún ọdún ti kérésì èyí tó wáyé ní ọjọ́rú àná tí í ṣe ọjọ́ 25 oṣù kejìlá ọdún yìí, wípé tí wọ́n bá wò dáadáa ó dàbí ìgbà tó jẹ́ pé àwọn ọmọ Nàìjíríà wọn ò tiẹ̀ mọ̀ bí ọdún bẹ níta bí ẹni ṣọ̀fọ̀ ni, nítorí owó àti ọ̀wọ́n gógó oúnjẹ tó ti wọ́n tòun ti owó tí ò sí ní ìta gbangba o. Wọ́n ní eléyìí náà ló tún ṣokùnfà ìṣẹ̀lẹ̀ jàǹbá èyí tó ṣẹlẹ̀ ní agbègbè Maitama nílùú Àbújá, bákan náà ní Ìkìjà ní ìpínlẹ̀ Anambra tó ń ti Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ láàrin ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn-ún, níbi tí wọ́n ti ní wọ́n fẹ́ fún àwọn ènìyàn lóúnjẹ èyí tó mú ogunlọ́gọ̀ àwọn ènìyàn tú yáyá láti lọ rèé gba oúnjẹ, ṣùgbọ́n tó jẹ́ pé púpọ̀ nínú wọn ló gba bẹ̀dẹ̀ rọrùn o. Wọ́n ní tó bá jẹ́ ìlú tó fararọ ni irúfẹ́ àwọn nǹkan wọ̀nyí ò ní wáyé, àti wípé oníkálukú náà ni ó lè fún yàn ní nǹkan tóun náà ní o. Wọ́n lámọ̀ lórí ebi èyí tó ń pànìyàn yìí ń ló fà á kí àwọn èèyàn tí wọ́n ṣe kẹ́ etí sílẹ̀ láti máa wá ọ̀nà tí wọ́n yóò gbà jẹ wọn yóò gbà mú, èyí tó sì jẹ́ pé àkóbá ńláńlá ló ṣe o. Àwọn ọmọlẹ́yìn Kìrìsìtẹ́nì àjọ CAN èyí tó sọ̀rọ̀ náà látẹnu ààrẹ wọn eyín ìránṣẹ́ Ọlọ́run Daniel Okon èyí tó gbé ọ̀rọ̀ ọ̀hún jáde. Ìránṣẹ́ Ọlọ́run tí í ṣe ààrẹ àjọ CAN eyín Archbishop Daniel Oko sọ di mímọ̀ wípé àwọn ọ̀rọ̀ ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Tinubu kí wọ́n dákun dábọ̀ wá wọ̀rọ̀ kò fi ṣàdá. Wọ́n sì tún da ẹ̀bi díẹ̀ lu àwọn tí wọ́n ń ṣe àgbékalẹ̀ ètò yìí lórí ètò ààbò èyí tí wọ́n ní kò múnádóko dáadáa o, kí wọ́n sì dákun dábọ̀ irúfẹ́ àwọn nǹkan fúnnilẹ́bùn ibi ó bá wáyé kí wọ́n rí wípé ètò ààbò èyí tó fẹsẹ̀ múlẹ̀ ó dúró dìgbìdìgbì. Lákòótán nínú ọ̀rọ̀ ààrẹ àjọ CAN ọ̀hún eyín Archbishop Daniel ó wá kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mùsùlùmí àti kìrìsìtẹ́nì tó fi máwọn ẹlẹ́sìn àbáláyé kú ọdún kú yèdún, a ó ṣe èmí tọmọtọmọ. Wọ́n wá ní ẹ̀kọ́ tí ń bẹ lára Jésù Kristi olùgbàlà, òun ní kí àwọn ènìyàn múlò nípa fífi ìfẹ́ hàn, sùúrù, àforítì tó ń ti ìfọwọ́sowọ́pọ̀, òun ló lè mú orílẹ̀-èdè Nàìjíríà dé èbúté ògo lásìkò. Ìyá tó bí olórí láàfin Ọ̀ọ̀ni Ilé Ifẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí
eyín olórí Naomi Sílẹ̀kùnọlá ìyá rẹ̀ mà ló ti ké gbàjarè síta báyìí fún gbogbo àwọn ọmọ Nàìjíríà àti àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ èyí tí wọ́n sì fi mú Naomi, Oríyọmí Hamzat àti Abdullahi Fasasi tí ṣe ọ̀gá iléèwé ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ nìbàdàn tí wọ́n ti kó wọn sí ọgbà àmọ́ èyí tó ń bẹ ní Agodi géètì nílẹ̀ Ìbàdàn olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Ìyá olórí ọ̀hún tẹ́lẹ̀ rí ìyá Naomi òun ló ti ní kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n dáríjì ọmọ òun torí wípé kò mọwọ́ kò mẹsẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ eléyìí. Ìyá olórí ọ̀hún tẹ́lẹ̀ rí ìyá Naomi òun ló ti ní kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n dáríjì ọmọ òun torí wípé kò mọwọ́ kò mẹsẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ yìí. Ìyá Naomi ní kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí ọmọ òun yóò gbèrú àwọn ètò báyìí kalẹ̀ tí àwo tán ganan ò sì fọ́mọ lọ́wọ́ rí o. Ó ní bá a bá kà á méní méjì ó ní yóò ti tó bí ọdún 10 títí ń bùyàn tó ti ń fún àwọn èèyàn ní ọrẹ owó àti àwọn nǹkan jíjẹ tí gbogbo nǹkan sì ń lọ ní ìrọwọ́rọsẹ̀. Ó ní bá a bá wèé tó ṣẹlẹ̀ yìí ó ní ajẹ́bi pé ipò orílẹ̀-èdè Nàìjíríà òun ló mú tí gbogbo nǹkan fi yíwọ́ o. Ìyá olórí Naomi ọ̀hún wá bẹ ìjọba àti àwọn tí ọ̀rọ̀ kàn wípé kí wọ́n ṣíjú àánú wo Naomi Sílẹ̀kùnọlá látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Ó ní káwọn ọmọ Nàìjíríà ó gba òun kí wọ́n sì dákun dábọ̀ kí wọ́n wá gbogbo ọ̀nà láti rí ipò ọmọ òun ó kúrò nínú ọgbà àmọ́ Agodi géètì kí wọ́n ran òun lọ́wọ́ nítorí pé ọmọ náà obìnrin ni kò sì mọwọ́ kò mẹsẹ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé ilé ẹjọ́ òun ló dá ẹjọ́ náà nínú ọ̀sẹ̀ tá a wà yìí èyí tí wọ́n ní gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò ní Oríyọmí Hamzat àti ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ girama èyí tí wọ́n lò tó wà ní Báṣọ̀run nílẹ̀ Ìbàdàn eyín ọ̀gbẹ́ni Abdullahi Fasasi àti Naomi Sílẹ̀kùnọlá. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí kí wọ́n kó wọn lọ sínú ọgbà àmọ́ Agodi géètì títí di ọjọ́ 13 oṣù kìíní ọdún 2025 eléyìí tí wọn yóò tún ẹjọ́ wọn gbọ́ láti mọ ibi tí ọ̀rọ̀ ibi tó yà sí o. Èyí tí ìwádìí sì ti ń lọ lọ́wọ́ lórí ẹ̀sùn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n kà sí wọn lọ́rùn. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ àkótán nínú ọ̀rọ̀ ìyá Naomi ó ní òun rọ ìjọba òun sì rọ àwọn ènìyàn tó nífọ̀n lẹ́ẹ̀kan tí wọ́n sì mọ òfin dáadáa tó ń ti ìwádìí kí wọ́n lọ ṣe ìwádìí wọn yóò rí pé ọmọ òun ò jẹ̀bi bí tí òun kó kéré mọ́ tó nínú ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn án. Ó ní kí wọ́n sì dákun dábọ̀ kí wọ́n ṣàánú òun wípé yìí ọmọ ní gbọmọ bí ìrùkẹ̀rẹ̀ ti ń gbọmọ Ọ̀rúnmìlà kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n ṣàánú òun kí ìjọba kó fojú àánú wo Naomi àti àwọn èèyàn yòókù láti fi wọ́n lẹ̀ kí wọ́n máa lọ lé wọn láyọ̀ òun àlàáfíà. Ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ arákùnrin kan eléyìí tó fún ọmọ léńjeléńje kan tí í ṣe ọmọ ọdún 16 tó fún lóyún tó sì tún dúnkokò ikú mọ́ wípé òun yóò ṣekú pa bó bá lè wí fẹ́nikẹ́ni. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní Eléwéran nílùú Abẹ́òkúta tí í ṣe olúlu ìpínlẹ̀ Ògùn. Ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún Ọmọlọ́lá Òdútọ́lá tó fi ọ̀rọ̀ náà léde ṣe lálàyé wípé arákùnrin kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Akeem Sumonu ọmọ 20 ọdún òun lọ́wọ́ àwọn ọlọ́pàá ti tó báyìí látàrí wípé ó fún ọmọdébìnrin kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ èyí tí wọ́n fi orúkọ rẹ̀ pamọ́. Wọ́n ní ó ní àjọṣepọ̀ onítìpátìkúùkù pẹ̀lú ọmọdébìnrin ọmọ ọdún 16 náà tí ń ṣe ọmọ léńjeléńje. Àjọṣepọ̀ onítìpátìkúùkù yìí èyí tó fipá jálẹ̀kùn ọmọ náà nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí ènìyàn tán ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tó sì ti bẹ̀rẹ̀ sí ní dúnkokò mọ́ ọmọ ọ̀hún wípé bó bá ilé wí fẹ́yàn kan òun yóò ṣekú pa o. Sùmọ́nù eléyìí tí wọ́n fi ọwọ́ òfin mú tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní agbègbè Olódó ní ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá ní ìpínlẹ̀ Ògùn. Ní báyìí ìwádìí ti bẹ̀rẹ̀ tí wọ́n sì ti mú ọmọ náà látàrí ẹ̀sùn èyí tí ìyá ọmọdébìnrin ọ̀hún tó fi fún àwọn ọlọ́pàá wípé lẹ́nu sáà péréte báyìí òun ti ń ṣe àkíyèsí kan lára ọmọ òun tó ń ti àwọn àpá kan èyí tó ń bẹ ní ara rẹ̀ tóun sì ti bẹ̀rẹ̀ sí ní lọ òun ti ń ponífun yọ̀yọ̀ pọ̀ ṣùgbọ́n ọmọ òun kọ̀ láti sọ̀rọ̀ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ látàrí ọ̀rọ̀ òun tí wọ́n fi tó àwọn àgbààgbà ní agbègbè Olódó ọ̀hún létí ló jẹ́ kí wọ́n dúnkokò mọ́ ọmọ náà èyí tó sì mú ọmọdébìnrin ọ̀hún
láti lahùn sọ fún ìyá rẹ̀ àti àwọn ènìyàn wípé àpá tí ń bẹ ní ara òun Akeem Sùmọ́nù ló ga òun mọ́lẹ̀ nínú oṣù kẹwàá tó ní àjọṣepọ̀ èyí tó já ilẹ̀kùn òun. Láti ìgbà náà ló sì ti ń dúnkokò mọ́ òun. Wọ́n ní ìfura ìkejì ní wípé ojú ọmọ náà ó funfun, èyí tí ìyá rẹ̀ ní àfàìmọ̀ lọmọ yìí ò ti ní lóyún. Nínú àyẹ̀wò tí wọ́n ṣe fún nílé ìwòsàn tún fi hàn wípé ọmọ náà ló ti lóyún o látàrí àjọṣepọ̀ ní tìpátìkúùkù èyí tí Akeem Sùmọ́nù fún un nínú oṣù kẹwàá. Nínú ọ̀rọ̀ yìí èyí tó mú àwọn àgbààgbà tí wọ́n fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá agbègbè ọ̀hún létí tí wọ́n sì ti fi kélé òfin tí wọ́n ti fi gbé Akeem báyìí, èyí tó ti wà lágọ̀ọ́ àwọn ọlọ́pàá lólúlé iṣẹ́ wọn èyí tó ń bẹ ní Eléwéran nílùú Abẹ́òkúta lúlù ìpínlẹ̀ Ògùn fún ìwádìí síwájú sí lórí ọ̀rọ̀ ọ̀hún. Ẹ̀wẹ̀, ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn bákan náà ló ti tẹ àwọn afurasí 4 kan lórí ẹ̀sùn jíjí ọ̀kadà gbé àti pangolo afẹ́fẹ́ ìdáná tá a mọ̀ sí gas cylinder eléyìí tó wáyé ní agbègbè Àjùwọ̀n àti ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá ní ìpínlẹ̀ Ògùn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Òdútọ́lá tó fi ọ̀rọ̀ náà léde fún àwọn oníròyìn ṣe lálàyé wípé lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ èyí tí a wà nù rẹ̀ yìí látàrí àwọn iṣẹ́ wọ̀lúǹfọ̀lúmọ́ èyí tí àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣe àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù ni wọ́n rí àwọn afurasí 2 kan èyí tó jẹ́ wípé pangolo àti ọ̀kadà ni wọ́n jí gbé o. Wọ́n ní lágbègbè Ọ̀dẹ́dà ni wọ́n ti mú àwọn 2 ọ̀hún Joseph Ogu àti Sunday Jeremiah lórí ẹ̀sùn wípé wọ́n fẹ́ jí agolo sìlíndà wọ́n jí gbé o tí ọwọ́ pálábá wọ́n sì ségi. Wọ́n ní bákan náà ni wọ́n tún mú Farouk Azeez àti Isikilu Azeez wípé àwọn 2 wọ̀nyí náà wọ́n fẹ́ jí ọ̀kadà bàjáàjì gbé kó tó di wípé ọwọ́ pálábá wọn ó tún ségi náà bákan. Nípa ìdí èyí ni wọ́n fi àwọn 4 yìí ni wọ́n fà wọ́n lé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lọ́wọ́, èyí tí ìwádìí sì ti bẹ̀rẹ̀ sí ní lọ. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Òdútọ́lá ní gẹ́rẹ́ tí wọ́n bá parí ìwádìí wọn yóò taari àwọn èèyàn ọ̀hún wọn yóò taari wọn lọ ilé ẹjọ́ fún ìdájọ́ òdodo lábẹ́ òfin. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí ni tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Nínú ìròyìn amúlùdùn wa, ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò elédè Yorùbá obìnrin ni eyín Dayọ̀ Amusa, òun náà ló mà ti fi ọ̀pọ̀lọpọ̀ ìdùnnú ayọ̀ èyí tí Ọlọ́run bá fún ló ti fi hàn sí gbogbo aráyé, èyí tó sì mú púpọ̀ nínú àwọn olólùfẹ́ rẹ̀ láti máa fún ní àwọn àtẹ̀jíṣẹ́ àdúrà, ìwúrí àti ìdùnnú lórí oore tí Ọlọ́run bá ṣe fún un. Gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ wípé ọjọ́ 25 tí ṣe ọjọ́rú ní ọjọ́ Kérésì èyí tó kọjá yìí, èyí tó mú Dayọ̀ Amusa tó múra bíi baba Kérésì èyí tó fún ọmọ rẹ̀ tuntun jòjòló èyí tí Ọlọ́run fún láàrin oṣù kọkànlá ọdún tí a wà nínú rẹ̀ yìí. Dayọ̀ Amusa èyí tó múra fún ọmọ òun tó ń ti oríṣiríṣi àwọn orin èyí tó ń kọ fún àti àwọn ohun tó fi ṣe lẹ́ṣọ̀ọ́ fún ọmọ rẹ̀ ọkùnrin èyí tó ń mú dà. Ó ní inú òun dùn, ayọ̀ òun kún o wípé
kérésì àkọ́kọ́ tóun yóò ṣe gẹ́gẹ́ bí ìyá ọmọ àti ọmọ tuntun tí Ọlọ́run fún òun yìí ó jẹ́ nǹkan má lè gbàgbé nínú ayé òun, ó sì jẹ́ ọ̀pọ̀lọpọ̀ oore fún òun eléyìí tí Ọlọ́run bá fún òun lọ́dún 2024 yìí. Dayọ̀ Àmúsà lẹ́yìn tó múra fún ọmọ jòjòló ọ̀hún bíi ọmọ kérésì ló bẹ̀rẹ̀ sí ní ya àwọn àwòrán èyí tó kó àwòrán ọ̀hún dà sórí ìkànnì ayélujára rẹ̀. Ó ní òun tó ti fẹnu ẹ̀gàn wí pé òun ò lè bímọ, òun ò lè gbọ́pá, òun ò lè gbọ́pò, ṣùgbọ́n Ọlọ́run tó ju ènìyàn lọ ó tún padà ṣoore ọwọ́ rẹ̀ fún òun nípa fífún òun ní ọmọ làǹtìlanti ọkùnrin eléyìí tó sì pa ẹ̀gàn òun rẹ́ tó sọ ẹ̀gàn òun dògo. Dayọ̀ Àmúsà ẹni ọdún mọ́kànléní-ogójì èyí tó bímọ nínú oṣù kọkànlá tí í ṣe 20 oṣù kọkànlá ọdún tí a wà nínú rẹ̀ yìí, tí gbogbo àwọn ènìyàn sì darapọ̀ mọ́ àwọn olóríire láti máa kíkú oríire. Ó wà ní báyìí kí Ọlọ́run kó tún fún àwọn tí wọ́n wojú Ọlọ́run fún ọmọ kó bù wọ́n lọ́mọ àlùbáríkà. Ó ní inú òun dùn, òun sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí oore èyí tí Ọlọ́run ṣe fún òun pẹ̀lú ọmọ náà. Ó wá gbàdúrà fún ọmọ òun wípé kérésì àkọ́kọ́ rẹ̀ rèé, Ọlọ́run kò ní fi èyí ṣe òpin fún un, bẹ́ẹ̀ sì rèé yóò nawọ́ rẹ̀ lẹ́yìn àti fún gbogbo ohun rere èyí tí Ọlọ́run tó ń ṣe àti eléyìí tí ó sì máa ṣe fún òun ni ó jẹ́ àjẹkálẹ̀ fún òun gẹ́gẹ́ bí Dayọ̀ Àmúsà bó ti gbà á ládùúrà tó sì fi gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwòrán ọmọ òun sórí ìkànnì ayélujára rẹ̀. Tó ẹ̀yin ará, Yorùbá bọ̀ wọ́n ní bá a bá gbé àwòrán gẹ̀gẹ̀ ibi tó da báyìí ńlá fi tì sí. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní, títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́tun rẹ̀ míì nílé iṣẹ́ wa níhìn. Mo gbà á ládùúrà wípé ọdún ayọ̀ ní gbogbo a ó ṣe, ọjọ́ ayọ̀ wa kò ní dọjọ́ ìbànújẹ́. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.